Ó lágbára o. Abolore Legacy ó tún ti fohùn lẹ̀ fún Tafasego àtàwọn Sego Nations pátápátá. Ó ga o. Ó ní the same allegation tí àwọn Sego Nation tí wọ́n allege MC Olúọmọ lé lórí nípa pé ó náwó national yàlàyòlò, ó náwó national síta, ó fi ń ra àwọn èèyàn lọ́wọ́. Wípé the same thing náà ni Tafasego náà tún ti ra wọlé nísìn pẹ̀lú bá ṣe rí tó lọ fún àwọn ọmọléèwé tó lọ encourage wọn with some certain amount of money. Tẹ́yìn Yorùbá gbàgbé nínú ètò tí mo ṣe náà mo fọ́nrán Tafasego wà níbi tàbí ó ti encourage àwọn ọmọléèwé pẹ̀lú àwọn teachers àti parents with some money tó dẹ̀ ń fún wọn ní assurance wípé tọ́lọ̀ bá kọ́ this time next year tó bá ti rí ipò state chairman ní ọ̀hún wọ́n á tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ yẹn fáfáàní àwọn tí ò ṣe alábàápàdé ètò ìlànà àbáwọn tí ò sì rí fọ́nrán yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ fi fọ́nrán Tafasego ní sísà káàdì ṣòwò kẹ́ ẹ̀kọ́ nǹkan tó sọ níbẹ̀ ní tó ti àdírẹ́sì àwọn ẹnu ayé lẹ gbọ́ ìta gbangba láti make promise ṣẹ̀dá sáà ìta gbangba ni mo ti make promise ọmọ tó gbé first and second a fún wọn ní 50,000 àfi support education wọn ṣùgbọ́n a ṣe make promise ìta gbangba abánikọ́ máa gbà káǹtì ẹ̀yìn mọ́mì wọn a máa send rẹ̀ sí ṣe mọ̀ pọ́n mọ̀ mí náà rè ó possible kí màmá ẹ̀ máa sọ fún ẹlòmídẹ̀kẹ̀ rè tó gbọ́ tàgbà ó lè máa mọ̀ ó lè gbà Sego promise ọ̀hún olówó ó padà fún wọn lówó yẹn ọmọ mi náà lè gbé bẹ́ẹ̀ kó ní ọkùnrin Sego promise wọn àmọ́ ìdílé gígùn ìrẹ̀ nímọ̀ kan ní send ẹ̀ sí mọ́mì owó tí ìyàwó tọmọ bá ní màmá ló ní ìyá ẹ̀ náà ló ṣe kí ni ló ń ṣe wàhálà lórí ọmọ yẹn gbogbo wàhálà yẹn tẹ̀lé ṣe lórí ọmọdé ìdásásán ìdílé ti máa rówó ẹ máa fi tọ́ wọn lọ́pàá tún fi wà áyà tí wọ́n ṣe wà yìí lọ látòrí secondary school university level tó fi dórí master level ọlọ́run bí lè wà á ṣe fún mi nímọ̀ nígbà láti lórí níta kọ́ra kan wà ní fojú sunkún ọmọdé ṣe bẹ́ẹ̀ bóyí fún ọmọ tèmi ọlá àtúndẹ̀ títọ̀ ọmọdé àtúndì bẹ̀rẹ̀ lọ ọlá wa àfààní ọ̀kadà tó bá di lẹ́sẹ̀ DFF ọdún sọmárì lẹ́sìn tó bá máa di lẹ́sẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀ba òun náà ti wà lórí position àti ṣáàmù ṣùgbọ́n náà ti wà lórí position ẹ̀ ṣáàmù àdìgbòsára local government a tún lè ṣe mọ́ ọ̀fọ́ ọmọdé èmi náà rè ọlọ́run ti jáde padà sẹ́yìn. Gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ gbọ́ tí Tafasego tó sọ nínú fọ́nrán yìí onítọ́lọ́n bá ràn lọ́wọ́ tó ń dépò state chairman òun á tún ṣe jù báyìí lọ fún wọn ní next year which of course èmi náà dẹ̀ sọ ní àná tí mo ṣètò wípé Ọlọ́run lè torí àníyàn tó dáa tó ní sáwọn ọmọ yìí kó ti torí ẹ̀gàn kó gbé dórí ipò yẹn nítorí téèyàn bá ti ń gbèrò dáadáa fọmọlàkejì dáadáa túbọ̀ máa bá ẹnìyẹn náà ni Abolore Legacy nínú fọ́nrán ètò wà níbi tí mo máa gbé wọlé tí màá play fún gbogbo wa láìpẹ́ tá a jìjọ gbọ́ nǹkan tó sọ ló ti ní lóòótọ́ kò òun ò ní problem pẹ̀lú bí Tafasego bó ṣe lọ ṣe ìtọrẹ àánú fáwọn ọmọ tí wọ́n ní ìdí ẹ̀ nítorí n tó dáa ni ṣùgbọ́n problem tó ní pẹ̀lú ẹ̀ ní wípé the same ọ̀rọ̀ the same allegation tí wọ́n allege Olúọmọ lé lórí pé ó náwó national síta ó ná fáwọn aráàlú tí wọ́n fi ń bu tí wọ́n fi ń against ẹ̀ nínú ẹgbẹ́ yẹn lórí ipò kò ṣe ipò pé the same thing náà ni Tafasego náà ṣe ń sìn which means wípé ẹ̀sìn iwájú náà ni tẹ̀yìn wọ́n sì ń wò sáré and aside that ìwà alábòsí ò ní wọ́n ń wù nítorí àwọn náà mọ̀ tó tọ́ wọn mọ̀ tó yẹ wọ́n kàn try láti lò against MC Olúọmọ ni ó lágbára ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ó tún fi kọ́rọ̀ ẹ̀ wípé so far tí wọn bá ti dẹ́kun láti máa bẹnu àtẹ́ lu Olúọmọ tí wọn sì support ẹ̀ ká máa gbèrò dáadáa sí wípé kọ́lọ́njọ́ náà dépò national president tó fẹ́ lọ fún wípé àwọn táwọn jẹ́ Olúọmọ nation náà àwọn náà ò ní dẹ́kun láti máa bẹnu àtẹ́ lu Tafasego káwọn náà sì máa sọ fún wípé ipò tó náà fẹ́ dé as state chairman kò ní í bọ́ sí. Ọ̀rọ̀ yìí máa lágbára ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ní Lagos State ọ̀rọ̀ wọ̀nyí ó lẹ́tìkẹ́ ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé má jẹ́ rojọ́ jìnnà ẹ jẹ́ kí n play fídíò Abolore Legacy ká tún gbọ́n tó sọ lọ́tẹ̀ kẹ́dẹ̀ máa bá mi fi èrò yín náà nípa ìsí kọ́mẹ́ǹtì. Àkọ́kọ́ àní mo ní gbogbo yín pátá
tẹ́ ń pariwo pé ebi pa yín o ẹ wọn wá olú ọmọ ṣe kankan fún yín o nǹkan kan igbá àwo kan ẹ̀rí nǹkan kan jẹ mo ní kẹ́ wá gbé ẹ wá ṣépè kó wá gbéra yín ṣépè wípé gbogbo ń tẹ́ gbé ṣe láyé olú ọmọ ẹni kí nǹkan yẹn pa àwọn ọmọ yín lójú tó bá yẹ pé lóòótọ́ ẹ ṣeun rí lẹ́yìn olú ọmọ kò sẹ́ni tó jáde o challenge àkọ́kọ́ nìyẹn o ààrẹ ni tó ṣe yẹn ẹsẹ̀ ok ẹjẹ́ amú yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹlẹ́ẹ̀kejì mo sọ fún yín wípé ẹ̀yin rẹ̀jíìmù tó olú ọmọ ṣe first rẹ̀jíìmù olú ọmọ pẹ̀lú Sego ibẹ̀ ló ti gbé nǹkan rẹ̀ ṣe nígbésí ayé ẹ̀ tóun náà dẹ̀ mọ̀ kí ibẹ̀ lòun ti jẹ́ èèyàn tó yẹ pé òun náà dìde tó ra nǹkan ńlá láti fi dúpẹ́ lọ́dọ̀ olú ọmọ mọ́tò ńlá ló rà tó fi dúpẹ́ mo níyẹn di méjì kò sẹ́ni tó jà mí níyàn yẹn ẹ ṣe mo dúpẹ́ tẹ́ ẹ ṣe jà mí níyàn yẹn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àní mò ń béèrè lọ́wọ́ yín pé kí ló olú ọmọ ṣe fún yín gangan kí ló olú ọmọ ṣe fún yín tó fi deserve èpè tó fi deserve ebú tó fi deserve kẹ́ máa fi wọ́lẹ̀ níta gbangba lójú gbogbo ayé kí ni tó ṣe fún yín ẹ rọ́rọ̀ gidi wá sọ o now ọ̀rọ̀ ẹyọ kan tẹ́ wá ń rí wá sọ tí mo rí pé gbogbo yín tẹnumọ́ ẹ̀yin tẹ́ ẹ sọ pé national union kí ni mo rí fídíò lóríṣiríṣi tí gbogbo yín dẹ̀ sọ the same thing nǹkan ẹyọ kan tí mo rí pé tẹnumọ́ ni pé ẹni olú ọmọ ná owó yín síta kò náwó union fún union gbogbo yín lẹ sọ fídíò ẹ wà a dẹ̀ gbọ́ lẹ́nu Sego náà tó ní owó union gbọ́dọ̀ ná fún union ni o wọn gbọ́dọ̀ ná owó union síta union ló jẹ yín lógún ok mo rẹ́rìn gbà fídíò ẹ wà o tẹ́ bá ti máa mú wá tí máa fẹ́ ṣe live program lọ́la bọ́tún là máa mú wá fún yín now tẹ́ wọ́n ń bú olú ọmọ fún tí gbogbo yín ń bú olú ọmọ fún ṣe bí òun náà lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ sí ní emulate yẹn ṣe bí òun náà lẹ́yìn náà fẹ́ bẹ̀rẹ̀ yìí òun lẹ́yìn náà fẹ́ bẹ̀rẹ̀ yìí ṣe rí olú ọmọ má jẹ́ tí ìlọ̀bẹ̀ tó ní mi fẹ́ kí fídíò yìí gùn now ó post fídíò kan láàárọ̀ yìí nípa ibi tí Sego ti lọ bá àwọn ọmọ school tó ti fún wọn ní 50,000 ta ló ń ṣe ta ló lọ náwó yẹn síta gbangba ṣebí tó lú ọmọ ń ṣe tẹ́ fi ń sọ lẹ́nu rẹ̀ ṣebí tó lú ọmọ ń ṣe tẹ́ fi ń bu rẹ̀ tó wò pé bẹ́ẹ̀ ṣe jẹ́ union ẹ jẹ́ káràlú náà gbádùn lára yín ó náwó yẹn síta ẹ sọ pé ó náwó yẹn nàkúnà ó náwó síta ó ń ṣe gbá ó ń ṣàwò personal money ẹ tó tún ná ẹ̀yin lẹ ń bu ẹni sẹ́yìn lẹ́ni kó máa fowó tiẹ̀ so kó máa fi lọ ṣàánú káàkiri kó máa fi ṣe popcorn now ṣé èyí tí Sego náà ń ṣe yìí ṣe popcorn ìjọba ò tí ì bẹ̀rẹ̀ o ìjọba ò tí ì bẹ̀rẹ̀ o kódà ibẹ̀ kan ló ti ń promise pé kọ́lọ̀ fóun lágbára kó náà lè máa ná 500,000 àní erémọdé lẹ̀ ń ṣe unago yẹ kókókó unago yẹ wìn erémọdé òun lẹ̀ ń ṣe ṣebí nǹkan tẹ́ fi allegation tẹ́ ń make lórí olú ọmọ ṣebí òun lẹ́yìn náà ti ń bẹ̀rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ láti fi dá níṣojú aráàlú ohun tẹ́ bá lè ṣe ni ẹ wí o ohun tẹ́ bá tó ni ẹ wí o ohun tẹ́ bá dẹ̀ wọ̀n òun ni ká ẹ sọ nǹkan tẹ́ ẹ bá tó ẹ má sọ o mi ò lẹ́ẹ̀lẹ̀ fáwọn èèyàn lówó o mi ì lẹ́ẹ̀lẹ̀ náwó fún yàn o tọ́lọ́ bá fún yín lágbára ẹ mọ̀ pé ọwọ́ ọ̀gá yín lẹ ti kọ ẹ̀yin ìwà yín ò sí lára yín ọwọ́ ọ̀gá yín ló ti kọ èébú tẹ́ fi ń bú olú ọmọ ṣe bóun lẹ́yìn náà ti ń bẹ̀rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ yìí òun lẹ́yìn náà ti ń kọ́ ilẹ̀ mọ̀ pé irọ́ o à ń láti ṣe fáráàlú so mo wá ń wá ẹ̀sùn àti èébú tí ẹ wá fi ń bú olú ọmọ tẹ́yìn náà wá fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kọ́ṣe ẹ̀ ẹ̀já tún mú yẹn kú ń bẹ̀ ládùúgbò gbogbo challenge tí mo ti jù sí tí mo sọ fún yín pé mo ní ẹyẹ tí ìpera yín ní authentic mi ò bá yín jiyàn ọlọ́run lọ́ba tó máa ń fìyàn sórí pò mi ò dẹ̀ kò dẹ̀ ń ṣòye ìdílé bàbá ẹnìkan kò sẹ́nibọ̀dì tí ò lè jókòó sórí síìtì yẹn kí Sego lọ jókòó ń bẹ̀ kò rá mi ní nǹkan kan kò yọ nǹkan kan nú kinní mi ọlọ́run lọ́ba tó máa ń fìyàn sípò kí Sego má débẹ̀ ọlọ́run lọ́ba tó máa ń ní kéèyàn jókòó síbẹ̀ ọlọ́run ló máa ń ní kéèyàn má jókòó síbẹ̀ kò rá mi lára ṣùgbọ́n máa torí pé ó fẹ́ wá jókòó sórí ipò kó wá fi ẹnì kejì ẹ kó máa paint ẹ ní blue black kó wá fẹ́ máa sọ kó wá fẹ́ máa yẹpẹrẹ torí tí wọ́n fẹ́ tó dẹ̀ jẹ́ pé ìjọba tẹ́ ẹ ṣe lákọ̀ọ́kọ́ ẹjọ́ gbádùn ẹ ni ẹjọ́ gbádùn ẹ tó wọ́n bá ti ń wíṣẹ́ ara ẹ lórí ire
ẹ̀yin náà ẹ wíṣì ọ̀gá yín náà níbi tóun náà ń lọ lórí ire torí pé mo sọ clear gbogbo yín kò sẹ́ntínú ẹ̀ dùn kò dẹ̀ sẹ́ni tó láàrin èmi pẹ̀lú yín ní kọ̀kọ̀ gbogbo yín àti Sego àti kò sẹ́ni tó gbàdúrà kó lu ọmọ jẹ president with proof tẹ́yìn náà mọ̀ kò sẹ́ni tó gbàdúrà kó lu níta bá yín fa torí pé nǹkan tá à ń bára wa fà lábẹ́lẹ̀ kò hàn sí gbangba púpọ̀ àwọn èèyàn ò rí àti Sego àti gbogbo wọn tó ń ṣe Sego nation kò sẹ́ni tó gbàdúrà nù yín kó lu ọmọ jẹ president ojú ayé lẹ̀ ṣe torí pé ọ̀tọ̀ ní tẹ́ ń sọ tẹ́ fi hàn ta gbangba náà pé kò lè débẹ̀ ohun táwa náà wá ń bá yín jà sí ni pé ẹ̀yin náà ò ní í jókòó sí ibi tẹ́yin náà fẹ́ tó bá yẹ pé gbàdúrà pa olú ọmọ fẹ́ president o lágbára ọlọ́bó dẹ̀ ṣe máa rí nìyẹn wàhálà àwa náà máa wish ẹ̀yin náà good you wish me good I wish you good torí pé ń wish wa báàdì tá à ń rí yín làwa náà ṣe sọ pé irọ́ o ẹ̀yin náà ẹ̀ níbi kankan tẹ́yin náà ń lọ ohun tó ń fàjà nìyẹn o ká máa wulẹ̀ ká gé ní kúkúrú nìyẹn o ṣùgbọ́n tẹ́yin náà bá ti ń gbégbèsè pé olú ọmọ sẹ́ẹ̀ president yìí inshallah àwa náà máa wish ẹ̀yin náà inshallah bí tẹ́yin náà bá fẹ́ dé kọ́lọ̀ ń gbé yín débẹ̀ ṣe ni pé di méjì alẹ́ ẹ̀kẹta abẹ ni pé níbi ọ̀rọ̀ tó máa ń bú jẹ́ ń ṣẹ́ yẹn kù torí gbogbo challenge tí mo ti jù sí kò sí ìtẹ̀mú wa wọ́n kẹ́ sọ nígbà tẹ́nìkan ń bọ̀ wọ́n gbogbo wọn tó máa ń bú mi nínú abẹ́ kọ́mẹ́ǹtì tó máa ń sọ mí ní ẹ lọ inú ọ́fíìsì tó lu ọmọ máa ń jókòó sí as state chairman níjọ́ tí mo ti ń sọ ǹjẹ́ àti lẹ́nìkan tó ti jókòó sínú ibẹ̀ tó sọ pé àìmí ni chairman ọ́fíìsì chairman rí no ẹ lè jókòó ń bẹ̀ ẹ lè jókòó ń bẹ̀ kò possible torí pé kò tí ì sí ẹnìkan tó jẹ́ authentic state chairman lẹ́kọ̀ọ́ yẹn àyàfi olú ọmọ torí pọ́wọ́ ní certificate wa ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwà ń wíṣì wa gúdù ni pé ibi tẹ́ ń lọ yẹn lágbára ọlọ́run láyọ̀ lẹ́ máa débẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí kí ló wá fẹ́ fàjà dandan ni káwa náà wíṣì ẹ̀yin náà gúdù kí gbogbo àjọ wíṣì ara wa gúdù last but not the least ibẹ̀ ni pé tó bá jẹ́ pé Sego tí ó ti ṣàtúnṣe ọ̀rọ̀ yìí láìmọye pé gbogbo ẹnikẹ́ni gbogbo èèyàn kéèyàn tó bá jáde tó ń wá ẹnu burúkú sí olú ọmọ òun ló ń bá wí kí ló wá sí wọ́n fẹ́ fàjà mọ́ kó wọ́n nu anybody kó dẹ̀ jẹ́ kí anybody sọ agbẹjẹ́mọ́wọ́ kó wọ́n nu ilé kó wọ́n nu oko àbí kó bá àwọn tó ti ń folú ọmọ tó ti ń fi wọ́n tayín kó bá wọn wí dandan ni káwa náà bára wa wí náà torí pé what you wish me I wish you ẹ wo mò ń bọ̀ mi ò tí ì dé. ó lágbára o ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò yìí ṣá àfikọ́lọ̀ kókó ayọ̀ ọ̀rọ̀ lẹ́túgbọ́ tí àbọ̀lọ́rẹ̀ lẹ́gẹ̀sì tó tún sọ kalẹ̀ yìí lóòótọ́ kò sí ní tó burú gẹ́gẹ́ bí mo ṣe sọ náà lánàá wípé kò sí ní tó burú nínú ìtọrẹ àánú tí Tafa Sego náà ń ṣe nítorí ohun tí gbogbo wa ti ń polongo tadẹ̀ tí ń gbà ládùúrà náà ni pé àwọn tó ní tó ń rí jájẹ láwùjọ kan máa encourage àwọn tí wọ́n wà vulnerable tí ó kù díẹ̀ káàtó díẹ̀díẹ̀ fún náà ní àwùjọ inú yẹn gan ó ní ìrẹ́pọ̀ àti ìfọ̀kànbalẹ̀ ṣe lè wà ní àwùjọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ náà lánàá wípé political game náà lèmi ṣìkà gbogbo ilé ìkùn political game mo ṣìkà kún gbogbo alamọ báwọn olóṣèlú wa náà ṣe máa ń ṣe tó bá ti dàsìkò election wọ́n máa sọ̀rọ̀ dídùn fáráàlú ìgbà yẹn lẹ máa rí wọn ní sọ kókó wọn lọ máa bó ní kókó mu kókó àti àtàkàrà ìgbà yẹn lẹ máa rí wọn lóyún sọ búrẹ́dì wọ́n á fẹ́ lè máa rúgbà búrẹ́dì fẹ́ni tó ń ta búrẹ́dì everything lọ́nà àti ṣe kíni lọ́nà àti lè enter àwọn aráàlú náà nìkan lè ṣe nǹkan tán fẹ́ kò dẹ̀ sí tó burú náà àdúrà táwa kan ń gbà àti hope tá a ní ni wípé tán bá dórí ipò tán wọn ní stop láti máa ṣe bẹ́ẹ̀ and then lórí gbogbo ilé táwọn gbogbo wọn náà jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ ẹ̀ ọlọ́run á bá wọn yanjú ẹ̀ ọlọ́run á bá wọn yanjú ẹ̀ kí ni opinion tuntun yín ẹ̀yin èèyàn mi ẹ má bá mi jù sí comment ẹ má gbàgbé láti máa follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section video agbẹ̀yìn lórí page wa and gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi for the first time lórí YouTube ẹ̀yin náà ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà ní abẹ́ fídíò yìí ẹ máa bá mi like and share this video kó máa lọ lórí ayélujára ká tún pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀.